Ewa òrìṣà. Iye torí ẹnu. Mo ní ẹnu. Lẹ́sẹ̀ fi ń pèkúrọ́ ojú ọ̀nà. Fisa Ajadi Lawrence. Ẹnu. Wọ́n bọ̀ bọ́ọ̀lù èrè. Ọlọ́pàá tó gbówọ́, mo sì dá ojú mi mọ̀. Mo dá ẹ̀ mọ̀ dáadáa. Ó kọ̀ bẹ̀ jẹ́ kí lẹ́ta sí díẹ̀ ni. Kó tó di pé máa gbé mi ẹ̀ máa pa ẹ́ fáwọn tó bí ẹ. Pa ẹ̀. Bẹ́ẹ̀ ni. Bí wọ́n ṣògùn àrìnà kò fún yín bẹ́ẹ̀ bá kò mí kú lẹ́kọ̀ọ́. Torí ẹni mọ̀ mí ó kò mí, ẹni kò mí ó mọ̀ mí. Kìnìún lábá ẹranko nínú igbó. Iye èmi ò gbòǹgbò, èmi lábá ẹ̀. Èmi lábá ẹ̀. Ó pé torí àwọn ọ̀dẹ̀ tó kó sẹ́yìn. Máa arrest àwọn idiot. Play ka play. Really? Jọ̀wọ́ ẹ̀jẹ̀ rí. Guys, stop! Ó ṣì wà lápọ̀ bí ìbọn. Ojú àtún àárẹ̀.